ọjọ́ náà níbi àná yìí mo kàn ní gbogbo èèyàn o ẹ má lọ mọ́sálásí lé ní jẹun pé inú àwẹ̀ kálukú ló máa kírun ẹ má lọ mọ́sálásí lónìí o family house mi ni ẹ mọ̀ bọ̀ gbogbo ará àdúgbò sì gbọ́ sí mi lẹ́nu ọ̀dọ̀ mi náà ti kírun pé ọmọdé ló fẹ́ kírun fún wa bí tí ìyàwó náà lẹ́nu ṣé òjá mi ọlọ́run bọ́ síwájú jọ náà ó sì bẹ̀rẹ̀ sí ní kírun náà fún wọn pẹ̀lú súrà àkọ́kọ́ súratul Qadr tí ọgbà àwẹ̀ fi parí ṣé òjá mi ò ní mọ̀ mú bí ò tiẹ̀ tí lẹ́mìí àti mọ̀ gbà àwẹ̀ ńgbà náà ọmọ ọdún méjì ṣùgbọ́n àfúnlẹ́bùn kọ́ mọ sọ kọ́ mọ tú kó sì mọ ṣàlàyé ohun tí kálukú bá fẹ́ mọ̀ nípa ẹ̀ a sì fún un ní àṣẹ gbígbàdúrà kí n lè gégéré nígbà tó di 1998 dédé ọmọ ọdún mẹ́jọ ni mo wà lọ́dún náà ọdún yẹn lọ́lọ́run ti kádàrá pé kí n gba òmìnira fúnra mi èmi ni mò ń jẹ fúnra mi èmi ni mò ń bọ́ra mi mo tún bọ̀yàn ní dédé ọmọ ọdún méje sí pé ọmọ ọdún méje lé díẹ̀ bàbá àti màmá mi sì wà láyé ọlọ́run kó lọ́ra wọn lẹ́mìí kí ọmọ jẹ́ kó ọmọ sàárẹ̀ àwọn ọmọ wọn gbogbo ohun tí mò ń ṣe yẹn pátápátá inú bàbá mi ò dùn sí kì í ṣe pé kò fẹ́ bẹ́ẹ̀ tó ń yà á lẹ́nu pé irú ọmọ èwo ni eléyìí bó ló ti rí gbogbo sọ sílé kéwù ẹnìkan ò lè pé òun lòún kọ́ sí òjá mi àmì ọlọ́run ní ohun tí ń wí látijọ́ yẹn dè ní àbí ṣèbí kíní kan tó ń lò sí bébí mo fún ẹ àmì ọlọ́run ni bẹ́ẹ̀ lọ́lọ́run fún wọlẹ́bùn tiẹ̀ náà ó kú bó ṣe dá mọ̀ ìrírí lọ fẹ́ rí ni ò jẹ́ kí ayé rẹ̀ ó tì nítumọ̀ wàhálà ló fẹ́ ṣe ní òjé káyè rẹ ó ti nútumọ̀ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kíní kan lónìí o tí ọlọ́run bá gbé iṣẹ́ ọmọ ọgbọ̀n ọdún fọmọ ọdún mẹ́ta ìyà tí ọmọ ọgbọ̀n ọdún ọ̀jẹ̀ lọmọ ọdún mẹ́ta yẹn ọ̀jẹ̀ o. gbogbo ẹni tí ó bá là láyé yìí yóò kọ́kọ́ lá bí táyà ọkọ̀ gbogbo ẹni tí ó bá là láyé yóò kọ́kọ́ lá bí táyà ọkọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ mi ò gbòwe ìgbádùn ti dé orí dé bàbá mi ò support látàntorí pẹ́rù ní ń bà wọ́n bàbá mi á wá lọ gbogbo mọ́sálásí torí gbogbo mọ́sálásí tó wà ń kìsí pátápátá kò síbi tí wọ́n ti mọ̀ ṣe Jamiu àmì ọlọ́run Jamiu gbogbo òlú kò síbi tí mi ò tí ì ṣe wá sí dé mọ́sálásí tí n bá ti kásùbà ìbẹ̀kọ́ ni màá ti kí zuhur ìbẹ̀kọ́ ni màá ti kí asiri ìbẹ̀kọ́ ni màá ti kí magrib àti isha máa ń kírun káàkiri mọ́sálásí kọ̀ọ̀kan màá máa ṣe wá sí fún wọn lẹ́yìn irun gbogbo òlú ló ti mọ̀ pé ẹnìkan bẹ tí ń jẹ́ Jamiu tí ń ṣe wá sí òkìkí yẹn ti wá kan bàbá mi á wá lọ bí tí n bá ti ṣe wá sí pé tọmọ yẹn báyìí tún débí lọ́la ẹ̀ náà wọ́n wá ní lágbájá ó dàpọ̀ ò tí ì gbọ́ ohun tí ọmọ ẹ̀ ń wí tó bá láǹfààní àtijọ́ kó gbọ́ nǹkan tó ọmọ rẹ̀ ń wí ni ò ní sọ pé kánà. skul ni bàbá mi fẹ́ kí gbogbo wa lọ mẹ́rin ni àwa ní kí a màá mi ọkùnrin sì làwa mẹ́rẹ̀ẹ̀rin ṣùgbọ́n ṣé òjá mẹ́rin ọlọ́run ti ń bá yín sọ̀rọ̀ yìí làbí kẹ́yìn ìyá ẹ̀. skul ni bàbá fẹ́ ká lọ torí pé bàbá mi ò kàwé màmá mi ò kàwé bàbá mi ò kéwú màmá mi ò kéwú ó wù wọ́n kọjá pé skul ni gbogbo àwọn ọmọ tán bí lọ pẹ̀lú bẹ́ẹ̀ lómi ṣe máa ń káwọ́ mọ́rí fẹsẹ̀ jinlẹ̀ pé Sheikh Jamiu stand out nínú ká sọ̀rọ̀ nílànà Yorùbá nílànà Gẹ̀ẹ́sì wọ́bi lugatil arabi àti nílànà Lárúbáwá báwo ló ṣe lè gbọ́ Gẹ̀ẹ́sì tó báwọn agbọ́ pé ọlẹ́bùn ti ìmọ̀ Kùránì báwo ló ṣe lè gbóyìnbó báwọn bàbá fi wá sílé ìwé àtẹ̀mí àtàwọn ẹ̀gbọ́n mi ṣùgbọ́n àkàyọrí ìwé tí mo kà ní 2002 ni mo parí primary school ní LA primary school Òkè Àtípá mo bẹ̀rẹ̀ ọdún mọ́kànlá jọ náà títí a parí school ọdún náà wọ́n fi wá sí secondary school Kishi Community Grammar School ni mo enroll sí nígbà náà mi ò bá wọn kà ju first time àbí second time lọ tẹ́bi fi kúrò ní Kishi pẹ̀lú bọ́jú eré mi ṣe kéré tó yàn èyí tá a lè sọ pé Sheikh Jamiu àmì ọlọ́run kà mọ́ nínú ìwé nìyẹn tó fi di èdè tí ń bá yín sọ̀rọ̀ yìí o ṣùgbọ́n adúpẹ́ bá a ti ń lọ sọ́tún là ń lọ sósì gbogbo àwọn industry insurance industry àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló jẹ́ pé tí wọ́n bá fẹ́ ṣe nǹkan kan Sheikh Jamiu àmì ọlọ́run máa ń pè tí òun sì ń ṣe wáàsí oní Yorùbá jẹ́ pé from 8